Dayọ̀ Àmúsà ní ẹ̀ẹ̀mẹ́ta lóyún bàjẹ́ lára mi làwọn dókítà bá sọ fún mi pé obìnrin bọ́rọ́kọ́tọ́ bíi ọká gbajúmọ̀ òṣèré tíátà ilé wa tí gbogbo ayé kí kú ewu ọmọ tuntun àkọ́bí rẹ̀ lọ́dún tó kọjá yìí, abilékọ Dayọ̀ Àmúsà ti ṣàlàyé ohun tójú rẹ̀ rí ní gbogbo àsìkò tó fi wà nípò à ń bẹ lọ́run. Ó ní ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lóyún bàjẹ́ lára òun tí ìbànújẹ́ ńlá sì gba ọkàn òun, àti pé láàrin àsìkò náà àwọn dókítà ní kóun jẹ́ kí wọ́n bá òun fi iṣẹ́ abẹ gbé ilé ọlẹ̀ òun jáde. Ọkọ òun sì tún fi òun sílẹ̀ lọ fún ẹlòmíì lóyún. Gbogbo àlàyé yìí ló wà nínú ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ kan tí Dayọ̀ Àmúsà fi sọ bí ìpèníjà tó là kọjá lásìkò tí kò rọ́mọ bí, èyí tó gbé sójú òpó ayélujára láṣàlẹ̀ ọjọ́ àìsùn ọdún tuntun, ìyẹn ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2024 tó kọjá yìí. Lójú òpó Instagram rẹ̀, màmá ìkókó náà ṣàlàyé pé kò sí ohun méjì tó jẹ́ ìdàníyàn ọkàn òun ju bí òun ṣe máa jẹ́ obìnrin tí ìgbé ayé rẹ̀ pé tóun náà máa ṣe nǹkan táwọn ẹlẹgbẹ́ òun ṣe, bíi kí wọ́n ṣàfi orúkọ ọmọ kan pe òun náà. Nínú àpilẹ̀kọ tó pe àkọlé rẹ̀ ní ẹ̀rí ayé mi, My Testimony, Dayọ̀ Àmúsà ní lẹ́yìn tí oyún ti bàjẹ́ lára mi lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dún 2015, èsì àyẹ̀wò kan fi hàn pé mo ní àrùn kan ní ilé ọmọ mi tí wọ́n ń pè ní uterine myxomatosis. Àwọn dókítà sì sọ fún mi pé àfi káwọn yọ ilé ọmọ mi jáde látàrí ìrora ńlá àti àìfararọ tí mo máa ń ní lásìkò tí nǹkan oṣù mi bá fẹ́ wá. Àmọ́ mi ò gbà pẹ̀lú wọn o. Mo sáà ń lo oògùn, abẹ́rẹ́ àtàwọn ìtọ́jú oríṣiríṣi kí ilé ọmọ mi má lọ bàjẹ́. Lẹ́yìn èyí ni mọ̀lẹ́bí mi kan gbà mí lámọ̀ràn láti wá fún ìtọ́jú lórílẹ̀‐èdè United Kingdom. Obìnrin náà tún ṣàlàyé pé òun ṣiṣẹ́ abẹ kan lọ́jọ́ 15 oṣù kejì ọdún 2015 láti yọ kinní kan tó ń hù sínú ilé ọmọ òun, TCRE laparoscopy die ni wọ́n ń pe iṣẹ́ abẹ ọ̀hún. Síbẹ̀ oyún kò dúró. Nígbà tó ṣe, ó lóun àtọkọ òun tún pinnu pé bóyá kí àwọn lo ọ̀nà ìgbàlódé tí àwọn obìnrin fi máa ń lóyún nípasẹ̀ ẹ̀rọ àti ìmọ̀ ìjìnlẹ̀, èyí tí wọ́n ń pè ní IVF ní ìkékúrú lédè Gẹ̀ẹ́sì. Gbogbo èyí ló láwọn gbìyànjú ẹ̀ léraléra lọ́dún 2019 tó jẹ́ pé pàbó náà ni ìsapá wọn ń já sí. Dayọ̀ Àmúsà ní ọkọ òun nígbà yẹn ti lé lọ́mọ 40 ọdún. Ó dẹ̀ lóun kò ní lè ní sùúrù dé ìgbà tọ́lọ́run máa tó dá èmi lóhùn. Ó ní kí n jẹ́ kóun gbìyànjú obìnrin míì wò níta náà bóyá àdúrà gbà. Ó ṣetán orí ọmọ ló ń pe ọmọ wáyé. Èyí lọkùnrin náà fi lọ fún ẹlòmíì lóyún tó sì bá tiẹ̀ lọ. Dayọ̀ tún ní láàrin kan ilé ayé sú òun pátápátá, kò tiẹ̀ sí nǹkan tó wu òun mọ́. Gbogbo nǹkan ló rùn sóhun, torí ẹ̀ níṣe lòun máa ń dá nìkan wà tóun á kàn máa wòsù lọ́pọ̀ ìgbà. Àtàwọn ọ̀rẹ́ òun àti mọ̀lẹ́bí lòun patì. Iṣẹ́ tíátà tóun ń ṣe pàápàá òun kọ̀yìn sí nígbà tóun kò mọ nǹkan tóun ìbá tún ṣe. Ṣá o, òṣèré tó rí rùmúrùmú yìí sọ pé òun kò lè gbàgbé ìsapá màmá òun lórí òun ní gbogbo àsìkò tóun fi wà lágàn náà. Ó ní ọpẹ́lọpẹ́ màmá òun lára òun tí wọ́n ń gba òun lámọ̀ràn tí wọ́n sì dúró ti òun pẹ́kípẹ́kí bí iṣan rùn. Kódà ó ní àmọ̀ràn màmá òun ọ̀hún, èyí tóun tẹ̀lé lọ́dún 2021 ló yí ayé òun padà tóun fi wá di ọlọ́mọ láyé báyìí. Lẹ́yìn èyí lobìnrin náà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tó sì kí wọn kú ọdún tuntun. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.